Subscribe on Yoruba Gallery TV to enjoy more visual concepts. Ọ̀rọ̀ òfé bí ìrìn àjò ni béèyàn ṣe ń lọ lèèyàn máa mọ̀. N tó máa ṣẹlẹ̀ lábọ̀ yìí ò mọ̀. Àkàìmọye ìgbàláwọ̀ obìnrin máa ń ṣubú sínú ìfẹ́ pẹ̀lú nǹkan tá a bá gbọ́ sétí ṣòro ẹ̀yìn ọkùnrin pẹ̀lú nǹkan tẹ́ bá rí fojú sọ̀rọ̀ dídùn fún un jẹ́ kó yẹ pé o nífẹ̀ẹ́ sunkún sí lọ́rùn. Enough Shinola. Ẹ lè fẹ́ ara yín mo sọ̀rọ̀. I also hate my father so much. Ọmọ tí bàbá ẹ̀ tí òró tèmi tí òró ti dádì tí òró tẹ̀yìn tí òró ti future tó pa dádì in cold blood tó fi ti rí sínú position tí mo wà yìí. It can never happen. I'm pregnant. Olùwárà ni ọmọ ẹran ṣẹdẹgbà. Tó yọ fòkì káàkiri. Mo mọ̀ ní secret affairs pẹ̀lú ọmọ yẹn. A lè máa fún mi láwọn information kan tí mi ò bá ti sí nílé. Lọ́gbọ́n-adé-nsì. Ó máa tó bíi 3 days. Mo fún ẹ ní ọjọ́ mẹ́ta láti ṣe nǹkan tí mo ní kó ṣe. Bí bẹ́ẹ̀ kọ́, wàá kó irú ikú tó pa bàbá tó bí ẹ lọ́wọ́. Ṣáàánú mi ò